ọmọbìnrin tẹ́ ń wò yìí Fọláṣadé lórúkọ ẹ̀ ń jẹ́. Nǹkan ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sárábìnrin yìí tó fi dẹ̀n tó bá rẹ̀ níbi tó wà yìí, ẹ̀yin náà ó kọ́gbọ́n ẹ sì yanu pé nǹkan ń bẹ. ń wò mí pátápátá mo kí ń kàbọ̀. ní ọjọ́ 12 oṣù kínní ọdún 2022 tá a wà yìí nípínlẹ̀ Ọ̀ṣun lárábìnrin kan pè mí hello lẹ́yìn ètò wọ́n pè mí hello ta ni Fọláṣadé ló kọ mi láti bo láti ìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìṣesí tèmi èmi ò kì í béèrè pé kí la lè ṣe fún yín torí mo gbà pé Ọlọ́run nìkan ló ń ṣe nǹkan fún èèyàn. Tí èèyàn bá pè mí bẹ́ẹ̀ wọ́n ní ó dáa kí lẹ fẹ́ o tó bá béèrè ohun tó fẹ́ kò ní túmọ̀ sí pé ẹni ó béèrè lọ́wọ́ mi. Tí èèyàn bá sọ ohun tó fẹ́ ó ń bọ́ lọ́run sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì ni kì í ṣèmi gangan ló ń bi léèrè ṣùgbọ́n tí n bá ní kí n mo lè ṣe fún yín ta ni mí kí n mo jẹ́ tí ń ṣe nǹkan fún èèyàn. Wọ́n dákọ̀ wọn ní Fọláṣadé ló kọ àwọn ń jẹ́. Ó dáa kí lẹ fẹ́? Mo fẹ́ kí ẹ bá ń gbọ́rọ̀ mi sínú ìrírí ayé tẹ́ ẹ máa ń sọ. Kí làwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ fẹ́ ká bá yín gbé sórí afẹ́fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó gbọ́. Wọ́n kẹjọ wọn rò. Àánú ṣe mí ara mi ò gbà máa ń gbà tó dàkókò kan mo ní ó dáa tí n bá ti dórí afẹ́fẹ́ wọ́n pè yín ẹ pè wọlé fúnra yín ẹ sọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ sọ ohun tó ṣẹlẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Nígbà tó di ọ̀sẹ̀ tó tẹ̀lé tó yẹ kí n ṣètò àwọn nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ náà ń láǹfààní àti gòrí afẹ́fẹ́ lọ́jọ́ tá a wí yìí. Ó dáa náà kò sí ní tó bàjẹ́ kì í sì ní tó burú ẹ̀jẹ̀ á ṣe báyìí. Wọ́n wà á bá yín lálejò ńlú Ọ̀yọ́ yín wà á bá yín tí n bá ti délùú Ọ̀yọ́ wọ́n ti ẹ̀ fojú mi rí á ṣe ń gan ní àfijí. Wọ́n gbé sórí afẹ́fẹ́ àwọn ọmọ Nàìjíríà ó kẹ́kọ̀ọ́ wọ́n sì mọ nǹkan tí wọ́n bá rí bí ọ̀nà àbáyọ tí wọ́n lè sọ lórí ìgbésí ayé yìí nípa ohun tó ṣẹlẹ̀. Àti Fọláṣadé náà ní lẹ́gbẹ̀ẹ́ mi ibi tá a wà yìí. Èmi àtàwọn ọkọ mi lájọ wà ń bí lájọ wà á dùn èdè àti bíbélì asáàtì ẹ̀ wà ń bí àwà nílé agbára níbi tá a wà yìí láọ̀dọ̀ Afọláṣadé ńlú Ọ̀yọ́ torí gbogbo ibi tá a bá àdá ti ń ṣètò ilé agbára náà ni. Ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mọ́tá àǹtí ẹ̀ bá ń dákọ̀ yín fúnra yín. Orúkọ mi ni Afọláṣadé. Ẹ lè sọ̀rọ̀ jù báyìí lọ. Afọláṣadé láti ìlú Ọ̀yọ́. Afọláṣadé láti ẹ gbójú sí kámẹ́rà dáadáa láti ìlú Ọ̀yọ́. Ó wù mí káwọn èèyàn mọ kọ̀ǹdíṣàn yín mo fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ bá ń tan náà sẹ̀sẹ̀ wọn dáadáa ẹ bá ń gbèsè ẹ̀sọ́ ọwọ́ wọn náà ṣẹ̀tìrì ọwọ́ kan ẹsẹ̀ kan Afọláṣadé nípèníjà pẹ̀lú ẹ sì mọ̀ pé bí ò sọ́wọ́ bí ò sẹ́sẹ̀ àti ṣiṣẹ́ a máa nira. Ó tún wá jẹ́ ọwọ́ kan ẹsẹ̀ kan tó bá jẹ́ àwọn tí ó jẹ́ pé ọwọ́ méjèèjì nìkan ni ò sí àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé èèyàn máa ń fi ẹsẹ̀ lásán ṣe. Bó bá jẹ́ ọwọ́ méjèèjì ni ò sí àwọn ènìyàn ó yá bóyá iṣẹ́ kan ní ènìyàn ó yá iṣẹ́ lẹ́sẹ̀ nìkan ni ó máa ṣe. A sì mọ àwọn tó jẹ́ pé wọn lẹ́sẹ̀ méjèèjì náà ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ tí wọ́n ń ṣiṣẹ́ àìmọye shoemaker tó nípèníjà ẹsẹ̀ ṣùgbọ́n ọwọ́ kan ẹsẹ̀ kan ọwọ́ kan ò ṣeé mú ṣẹ́ṣe ẹsẹ̀ kan ò sì ṣeé rìnà. Ṣe rí báwọn èèyàn ò sì lè ní ó dáa kóun fọwọ́ kan àtẹsẹ̀ kan sílẹ̀ lẹ́ẹ̀kó máa fi rìn. Àǹtí Fọláṣadé kó tó di wípé ẹ̀ bára yín kò báyìí kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ gan-an. Nǹkan tó ṣẹlẹ̀ náà tí wọ́n sọ fún mi ní kékeré torí yìí pé láti 3 years ni mo ti wà ní kọ́ndíṣàn yìí. Wọ́n àbí yín lé mọ́ báyìí. Wọn ò bí mi mọ́. Oṣù 7 ni mo rìn. Ọmọ oṣù 7 lẹ ti bẹ̀rẹ̀ sí rìn. Bẹ́ẹ̀ ni tí èèyàn mi dẹ̀dà séké. Ṣé ẹ gbọ́ oṣù 7 wọ́n wà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rìn téèyàn mọ̀ ní ọwọ́ ìyá o ọmọ ẹ̀ tètè ní ọmọ rẹ̀ ò tiẹ̀ pọ́dún kan. Ó wá tọ́dún mélòó kí n tó ṣẹlẹ̀ yìí o ẹ pọ́ ọmọ ọdún mélòó. 3 years ọmọ ọdún 3. Ọmọ ọdún 3 lẹ wà. Bẹ́ẹ̀ni. Títóbi Elédùmarè. Wọ́n sì sọ pé bóyá kankan ló fà á bóyá àìsàn kan àbí nǹkan kan. Wọ́n kàn ní pé àsùn pẹ̀lú mọ́mì mi náà ni wọ́n dẹ̀ ké wá látọjú oorun lóru níbi ọwọ́ àgbo kan lọ́jọ́ náà kò jù bẹ́ẹ̀ lọ.
wọ́n sinra fún mi wọ́n sin ọgbẹ́ wọ́n ní mo tá à ń sunkún náà ni àmọ́ ńgbà tílẹ̀ mọ́ tí wọ́n gbé mi bí mo ṣe máa sọ tí mo bá ti jí tí màá bọ́lẹ̀ ṣeré wọ́n rí pé mi ò dìde lórí ibùsùn ìgbà tí wọ́n gbé mi pé kí wọ́n fẹsẹ̀ mi lélẹ̀ mi ò fẹsẹ̀ yẹn lélẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ́nà bí màmá mi ṣe wọ̀ ní abiyamọ dẹ̀ ni ó túra ibẹ̀ náà ló kú sí lórí wàhálà tèmi. Ó ti tọ́dún mélòó tí màmá yín ti kú báyìí? Ó ti ń tó 20 years. 20 ọdún. Ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún àǹtí Ṣadé. Ọ̀rọ̀ yín ti dayọ̀ báyìí àwọn ẹlẹ́yinjú àánú ń wò wá. Ọ̀rọ̀ yín ò ní tọ́ sẹ́kún lágbára Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò wá mo fi títóbi Ọlọ́run bẹ̀ ẹ máa ń share rẹ̀ jọ̀ọ́ yín tó lè ṣe fún wa báyìí ni kó o share ètò yìí kódà bó o bá lè share rẹ̀ fún gbogbo èèyàn tó ń wò ọ́ gbogbo èèyàn tó ní lórí Facebook share rẹ̀ fún wọn ó wá kéré jù bá ń share rẹ̀ fún èèyàn 3 jọ̀ọ́ Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ka àdánwò láéláé àti Fọláṣadé nígbà wá ṣẹlẹ̀ báyìí lẹ́yìn tí màmá yín kú bí 20 ọdún ẹ̀yin gangan ti tọ́mọ ọdún mélòó báyìí? Ní 30 years. Wọ́n ti lé lọ́gbọ̀n ọdún a jẹ́ pé bí ọdún 10 díẹ̀ ni màmá wọn ti kú láti ìgbà náà ó dà ta ló wá tún ràn yín lọ́wọ́ lẹ́yìn ìgbà náà? Gbogbo àwọn èèyàn dìde ràn lọ́wọ́ àbúrò mọ́mì mi kan wà tó yẹ dìde fún mi torí mo ti gbà kan wà lẹ́kọ̀ọ́ rí ìgbà tẹ́kọ̀ọ́ yìí ò ṣe mi ò fẹ́ máa sọ nípa gbogbo nǹkan yẹn sẹ́yìn tó mo ti sọ fún yín máa fọ gbogbo àwọn ayẹyẹ. Wọ́n láwọn ò fẹ́ mẹ́nuba púpọ̀ náà ọ̀rọ̀ mọ̀lẹ́bí ó ti yẹ́yìn náà wọ́n láwọn ò fẹ́ mẹ́nuba tó ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí àwọn fáwọn nǹkan kan tó ta kókó sí díẹ̀ mo mọ̀ páwọn ọlọ́gbọ́n yóò ti yé wọn kò yí ṣe gbogbo ìgbà ní ká fẹnu sọ̀rọ̀ ó dà ẹ lọ sílùú Èkó pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí. Mo padà wálé padà ìgbà tí bí ò ṣe. Iṣẹ́ ìwòlẹ̀ ń ṣe ń gbà tẹ́ lè kó. Mo ò ṣe nǹkan. Ọ̀dọ̀ ẹnìkan lẹ lọ wà ń bẹ̀ ọ̀dọ̀ mọ̀lẹ́bí àbí? Ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Ó dà ẹni tẹ́ wá ló gbà yín tọ́ lẹ́yìn ìgbà náà ńkọ́? Àwọn náà ṣaláìsí nínú ìjàmbá mọ́tò lọ́dún 2 sísìn. Ọdún 2 sí ìsìn lẹ́nu tó ràn wọ́n lọ́wọ́ náà tún ní ìjàmbá mọ́tò ní kúrákútà bá fẹ́ ṣe bí ẹni pin àtìgbà náà lẹ ti ń wá ń dà á fà àbí? Ọlọ́run o gbogbo ohun tí a ń sọ yìí kó lè bá àṣojú yín ni wọ́n ti sọ púpọ̀ fún mi wọ́n ti sọ fún mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti pè mí tí wọ́n ti sọ gbogbo ẹ̀ àánú ṣe mí pọ̀ kódà àìmọye àwọn nǹkan tí láwọn ò fẹ́ sọ wọ́n ní táwọn ọmọ Nàìjíríà bá gbọ́ lé yìí yóò tún mú káàánú yín ṣe wọ́n ní àwọn mọ̀lẹ́bí mi ń fẹ́ kí ó dàbí pé ó ti yé yín kí lẹ wá fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Nàìjíríà? Kí wọ́n ṣàánú mi wọ́n ràn mí lọ́wọ́ ní ká yóò lè rọrùn fún mi. Yóò rọrùn fún yín ẹ má jà yóò sùn yín ẹ má jò sùn yín ẹ má sunkún ẹ má sunkún Ọlọ́run ò ní sọ̀rọ̀ yín lẹ́yìn ọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ yín ti ṣetán àti dìdùnnú ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀yin olóore ẹ̀yin abánigbẹ́rù tọ́lọ́ máa ń lò ń sábàbí dáadáa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àǹtí Fọláṣadé yìí wọ́n ló ti pẹ́ táwọn ti wà báyìí wọn à sì bí wọn mọ̀ bẹ́ẹ̀ ọmọ tí yín náà ò ní kàn jàǹbá apá ọ̀tá ò ní kọ́mọ yín lágbára Ọlọ́run alákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ bá ń ṣàdúrà fáwọn èèyàn tí wọ́n ti ń ṣí ẹ̀kíní ẹ bá ń ṣàdúrà fún àtàwọn tí wọ́n tó máa ṣí àrẹ. Àti mo dúpẹ́ ọgbọ́n ọmọ Nàìjíríà rere tí ń bá mi sí àrẹ ẹni dáàmú. Àmín ẹ tún wá ṣàdúrà fáwọn tó jẹ́ wípé wọn àti ìmọ̀ náwó sí yín tó jẹ́ pé wọ́n sì padà náwó sí yín náà. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lẹ́yìn bá mi gbọ́rọ̀ mi tẹ́mọ̀ náwó Olúwa máa náwó àánú sí i. Àmín àmín ẹni dáàmú. àmín ẹ wá bá ń ṣàdúrà fáwọn ikọ̀ ẹ̀wà akọgbọ́n tá a wá bá yín lálejò náà èmi ò lówó láǹtẹ̀mí adùn èdè lè dá ó lè jẹ́rìí yìí sí ní tí mo fẹ́ sọ yìí adùn èdè èmi ní ìwọ ní lọ́ǹdì 29 oṣù kejìlá ọdún tó kọjá kí ni àwọn nǹkan tèmi gẹ́ rí bí ìpèníjà kó o bá ń sọ káwọn èèyàn lè mọ̀ torí tí n bá mú iye tó wà lápò mi jáde wọ́n ní ṣẹ́nu tí ó wà fún ni èmi tẹ́ ẹ rí náà rí mi gẹ́gẹ́ bí ìrè olówó gbogbo ohun tá a sì ná wá bí yìí mo fi Ọlọ́run tó dá mi búra wàláhì tàláhì ọjọ́ tí ó kèmí àtọ́lọ́run mi nìkan tí ó sì kèmí àtiwà mínú sáré mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni inú àsùnwọ̀n mi mo ti yọ gbogbo tèmi àti kọ̀ mí ná wá bí àti ń tààtún mú jáde ó lè kéré lójú lóòótọ́ àǹtí Fọláṣadé ẹ bá wa gbà bẹ́ẹ̀ ẹgbà èlónù 2000 naira ìwọ̀nba tèmi ní lágbára mu náà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ lówó lọ
tẹ́ ẹ ní jù wá lọ wà kí tẹ́ ẹ lè mí ní èmi kò tí èmi náà sì ń kara mi báwọn tí wọ́n ní èmi náà ò ní on the 29 oṣù kejìlá tó kọjá Adùn Èdè kí ló ṣẹlẹ̀ sáwọn dúkìá mi. iná wọlé ó sì jó gbogbo dúkìá tí ọ̀gá wa ní pátápátá láìsẹ́kọ̀ ẹyọ kan. ṣe gbọ́ gbogbo nǹkan tí mo ní jọ́ náà níná jó kò tí ẹ̀ yé wa bí náà ṣe wá mọ̀ pé àmúwọ́ Ọlọ́run ni aṣọ méjì péré ló kù njọ́ náà kámọ̀ ní òsẹ̀kùn kankan ó kù aṣọ méjì péré njọ́ náà aṣọ tí mo wọ̀ ó sì tún kù aṣọ míì ṣùgbọ́n ọpẹ́ ní fọlọ́ Ọlọ́run tí ń dá sọ ọ́rọ̀ èèyàn Ọlọ́run tún dá sọ ọ́rọ̀ mi padà alihamudulilayi mo ti sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ tí mò ń jọ́ tá a wí ẹni ìjà ò bá dé péré ẹ̀ lọ́kùnrin so èyí tó jẹ́ sọ léyìí ni wípé kẹ́yìn èèyàn máa mọ̀ wò pé bọ̀bọ̀ yìí pẹ̀lú bó ṣe á rí yìí sí ẹnu 2000 ló fún Fọláṣadé iye tèmi ní lágbára ni mo san mo wá ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nǹkan mẹ́ta lẹ lè ṣe ẹ fàdúrà ran Afọláṣadé lọ́wọ́ kò sí tó ṣòro ṣe fọ́lọ́ Ọlọ́run lè gbé wọn dìde padà ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni ẹ bá wa share ètò yìí tí wò bá lówó tó fẹ́ mọ́ share rẹ̀ ó lè jẹ́ pasẹ̀ rẹ ni wọ́n ti rá láàánú ẹlẹ́ẹ̀kẹta tó o lè ṣe ni pé bí ń ṣe 500 naira ló kéré jù ìwọ náà bá wa san bá wa dá ṣètò yìí àǹtí Fọláṣadé ṣé ẹ mà ká nọ́mbà yín lórí. mi ò ní rárá o. ẹ lákà nọ́mbà ẹ sì ní tẹ́ńtà ọ̀dà ẹja ṣe báyìí níbi ó dé yìí àwọn èèyàn ó mọ̀ wò pé kìnní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkó àbí nǹkan kan ìyìn tí ń bá ní láyé mi Ọlọ́run kádàrá pé ní ìyìn tí ń bá sì ní kò sí nǹkan tí mo lè fi kójọ wà láì ní oògùn olóògùn mi ní bá wọn dámọ̀ tèmi láéláé tí ń fi wọlé Ọlọ́run sùn mo sì bí Ọlọ́run ọkàn kan tó fún mi tí nǹkan oníǹkan èéfì jọ mí lójú tí èwú mi lórí náà ní kọ́ lọ́mọ fún mi torí nǹkan èèyàn náà ló jẹ́ wípé wọ́n kàn bára wọn ní kọ̀ǹdíṣàn pé wọ́n ń kó ti ìjàpá mọ́ ti yán níbo ni èmi ò ní bá wọn mú nǹkan oníǹkan mọ́ tèmi owó tẹ́ ẹ bá fi ránṣẹ́ sí Afọláṣadé sórí àkáǹtì mo fẹ́ pè yìí mo fi Ọlọ́run tó dá mi búra wàláhì òun náà ní kò fún wàláhì tàláhì kò sí ètò ẹ̀fẹ́ sẹ̀ǹdì tí ó là mí tọ́nà ò bá ní là láyé kò sí tí ó là mí wàláhì. àbẹ́ ẹ̀ lákàǹtì ẹlòmíì ṣé kí n fi tèmi làbẹ́ ní tẹlòmíì. ó dà ẹ̀mí yóò gbé wípé àní jàǹbá yín àṣẹ̀ṣẹ̀ ń gbókọ̀ yìí jáde ní ó kàn wò tí ìrìn pọ̀ akéwì ìdùnnú akéwálé ìdùnnú èmi náà mò ń jẹ́ méjèèjì ó kàn ẹ̀ṣẹ̀ ń gbé jáde ní débi pé wà á rí àbáwọn pìrìsẹ́ńtà àbáwọn atọ́kùn tí ẹ wà yìí bóyá ti ṣèjàmbá mo fi Ọlọ́run tó dá mi mo tún fi ń búra lójú yín gbogbo tí ẹ bá fi ránṣẹ́ sí yín gbogbo ẹ̀ pátá ní ìfìjíṣẹ́ fún yín wàláhì àmọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì nǹkan sí wọn ẹ bá ń kọ́ ọkọ wọn sí Fọláṣadé ẹ kọ́ sí tàbí kẹ́ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́yìn tẹ́ bá sẹ́ẹ̀dì ẹ̀ tán 081 029 754 73 account number wa ní 31 59 58 54 48 Bámidélé Ṣeun First Bank 31 59 58 54 48 Bámidélé Ṣeun ó lè ní Majid níwájú o Bámidélé Ṣeun Majid First Bank 31 59 58 54 48 Bámidélé Ṣeun Majid First Bank mi ìbá tí fàkà nọ́mbà mi lẹ̀ o torí àkáǹtì tèmi náà ń gbowó tèmi náà sí ni kó sì má di pé yóò dàpọ̀ mọ́ra wọn àmọ́ tẹ́ ẹ bá ti sẹ́ẹ̀dì ẹ̀bẹ̀ yín náà ní jègún mọ́yán ẹ̀ ní dọ́dọ̀ lọ́nkọ́lọ́mọ ní owó kan wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ sí ọ láyé iye ẹni báyìí wọ́n ní òfun mi ì fẹ́ kí oògùn tèmi ó dàpọ̀ mọ́ tẹni ẹlẹ́ni tí ó dàbí ìgbà pé kí ni mo jẹ ègún mọ́yán 31 59 58 54 48 Bámidélé Ṣeun Majid First Bank táwọn èèyàn bá fẹ́ pè yín ṣé bẹ́ẹ̀ mẹ́rọ ìbánisọ̀rọ̀ yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi pè wá ó wà ń bí ọ̀dà o Adùn Èdè bá ń wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní 080 86 98 46 50 080 86 98 46 50 ti àti Fọláṣadé nù ṣùgbọ́n tẹ́ bá ti fi nǹkan ránṣẹ́ tẹ́ wá fẹ́ pè mí láti confirm pé ṣé mo ti rí 081 029
75473. ẹ bá ń ṣàdúrà fáwọn tí ń ràn yín lọ́wọ́ lágbára Ọlọ́run tí ń ràn yín lọ́wọ́ wọn tí máa ràn yín lọ ṣùgbọ́n tí wọ́n á padà ràn yín lọ́wọ́. ẹ ṣé o gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi tẹ́ mọ̀ padà ràn mí lọ́wọ́ Olúwa ràn yín náà lọ́wọ́ ẹ̀ ní dáàmú. àmín. mo bí ẹ bá gbé mú Olúwa fọ́kọ̀rọ̀ kó láàánú ní wọ́n yín. àmín. ẹ ṣé mo dúpẹ́ o. àmín. ṣé ẹ ti gbọ́ báwọn wọ́n ti ṣàdúrà fún yín ẹ ṣàdúrà fáwọn ọkọ ẹ wá kọ́gbọ́n náà. ẹ̀yin kò ẹ wá kọ́gbọ́n náà ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yín ò ní jóná. àmín o. ẹ ní dáàmú. àmín. ẹ ṣe sẹ́yìn láti jèrè. àmín. ẹ ṣàṣeyọrí ní díẹ̀. àmín. ẹ ṣé mo dúpẹ́ Olúwa san yín lẹ́san rẹ̀. àmín àmín àmín. kò ní jù báyìí lọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa share rẹ̀